I saw a post, as serious as it may be, before that post will land and sink, lórí májẹ̀mú èdìdì t'Olúwa fi ń jẹ́ Olúwa táyé ò fi parẹ́ Jandor. Àsìkò yẹn mo kí wa ní gbogbo ibikíbi tí a bá wà o ọmọ yín títí sọ̀rọ̀ ọmọ bàbá wa Tinubu Jos Adétún ọmọ yín tí ẹ mọ̀ náà ni gbajúgbajà tí ẹ mọ̀ a lè pè ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn toró arábìnrin yìí kọ ìyànjẹ títẹ̀gùn kan ti rọ́kọ́ ti bọ̀lọ̀kọ́ ó kọ̀yàn jẹ tí ẹ mọ̀ activist ó ti sọ̀rọ̀ ó ju gudugudu gbẹ ọ̀rọ̀ ó ju gudugbẹ gbá nǹkan gbé ọ̀rọ̀ àgbọ́gbá etí mú òun lójú sí Ambode àbí Jandor sorry Ambode kọ́ ṣé mọ̀ pé governorship Lagos State governorship tó fẹ́ ṣe àwọn tó ń dù fún ipò yẹn ń sìn ọmọ bàbá Tinubu Ṣèyí Jandor àti Ambode àwọn tó ń dubẹ̀ yẹn sí nìyẹn pé tí Sanwó-Olú tó bá kúrò lórí àpèrè káwọn bọ́ síbẹ̀ táwa tí mọ̀wé ẹni tó fẹ́ bọ́ sí àwọn ti Jandor àwọn yẹn ní àwọn tí wọn àwọn ti Ambode títí wọn wà ti Tinubu ṣe táwọn ẹ̀sẹ̀ Tinubu lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ni ẹ wá gbọ́ nǹkan tí Jos Adétún ọmọ bàbá Tinubu ohun tó sọ àmọ́ bí tó tò sí o honestly bóyá ẹ̀yin Tinubu ẹ̀yin Ṣèyí ló wà bóyá ẹ̀yin Ambode ló wà ní àwa mọ̀ bí tó ẹ mọ̀ pa àwọn náà wọ́n wà lára àwọn tó máa ṣàtìyẹ tó máa ń campaign torí Jos Adétún wà lára àwọn tó campaign fún bàbá Tinubu nígbà yẹn ṣùgbọ́n after the election kọ́ ó wà totally disappointed pẹ̀lú àwọn nǹkan tó rí ó dẹ̀ jáde síta ó dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yes gbogbo yẹn lólùfẹ́ ẹ̀ tẹ́ ń tẹ̀lé so mo fẹ́ ká farabalẹ̀ ń sì ẹ jẹ́ ká gbọ́ ohun tí Jos Adétún ọmọ Tinubu ẹ jẹ́ ká. As serious as it may be, before that post will land and sink, lórí májẹ̀mú èdìdì t'Olúwa fi ń jẹ́ Olúwa táyé ò fi parẹ́ Jandor, it has become water drain. It will never become a reality. Never will it become a reality. Last election you came out, I told you pé ẹyẹ ilé ló máa kó ìbò ẹ jẹ. You thought I was joking. All those people you were going to meet, they are all my father's friends. Latayo Onajobi, my father owned the largest rug making factory in Africa. I told them, come and waste your woe because you have a score to settle. Not with me, but you have a score to settle with womanhood. You have a score to settle spiritually. And I told you not to waste your time. You remember when I tell people not to waste time on Shore? When I said something, I say it. Unfortunately, I am too big for you people to see. I am even too confusing for you people to understand. So when I talk, people look at me that I am confusing or I'm looking for some social media relevance. But the reality of me goes beyond social media and even what you can see and understand. People remember, before Obi campaigned, even before anybody came out, I told you that Asiwaju was going to become the president. But Gufura, the government president. Toba wadi mi ma wadi e. Toba fit ino mi ma fit ino e. So that is me. Mi ò ṣe bájà. Toba gbé iná wá ma gbé iná fún ẹ. Toba rẹ̀ mi ma bọ́ sábàrà ìgbójú òkú ma bẹ́ẹ̀ ta. Yes. Nta abale ṣe lójú ayé abosi bojú òkú àjọta. Yes. So Jandor, I've not said a word. I've only come to warn you to die that dreams. APC should not waste their time. You have betrayed Sanwo-Olu. You are carrying files up and down, betraying people. You can do whatever you want for Asiwaju. You can go any length with my father. You have joined the APC from PDP. You can be changing political clothes up and down. I don't have a problem with that. But that ambition of you to come out to say you want to become the governor, Jandor died. To Baron as I assassin to me, won le mú mi o, má jẹ́ n parọ́ fún ẹ. Jẹ́ not tán fún ẹ, kó tó waste your way. Go back to Abuja and continue with the bar, be the club or whatever business you're doing. Or if APC want to give you say a file to be carrying a job, to be doing investigator or traitor for them, blackmailer for them, Asiwaju can give you that post.
But that you want to become a governor in this Lagos state, possible. Possible. Ẹyẹ ilé ni mo fi bẹ́ẹ̀ tánjọ́ kìíní àná. Èdìdí tí máa fi bẹ́ẹ̀ ta máa bẹ Ọlọ́run kó fún mi ni máa bẹ́ẹ̀ wọ tán. Tó bá rojú fi ṣe òní rí mú fi fit, òní rí mú fi gbóòórùn ẹ̀. Tó bá rí ojú ẹ̀ fi rìn, bó ń sáré gọ́vnà kiri, òní rí mú fi gbóòórùn ẹ̀. Kọ orúkọ mi sí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Gbogbo nǹkan tó bá gbà tí mo fi ń jẹ́ adé tó ń ni máa fi bẹ́ẹ̀ náà tán. You cannot become a governor, Jandor. Very good that you came out early. The way where you take command, just reverse, enter, go back. You can't become. And let me remind you, remember 4 years ago, 3 years ago, 2 years ago, sorry, during campaign, you reported me to some people. The minute they called, you called my husband, you were gloating, you were threatening. I'm sure you were on speaker, you were talking. When I collected the phone, I reminded you of one thing. You lost it. You were shocked. You say I should send my house address. I should send my details. You want to come and see me. Don't come and see me. My matter with you is a done deal. After then, I still chatted. I said, do you now remember who Just Adetong is? Shock still they grip you. You thought I've forgotten or you thought it is gone. Because all of you people saw it as a what do you call it, political campaign for Sanwo-Olu that time. It goes beyond campaign. You people are so gullible. When they bring people, because you are tired of one person, they will bring another person. You people will not do your due diligence. You will not check their background. All you start doing is to shouting, Messiah has come. Which Messiah? The demon has come. He wants to take place. But in the place of the righteous and the place where we are struggling and striving to make Lagos State a better society, where our girls and our children will be safe and protected, the likes of Jandor cannot be a governor. Musoni. Don't waste your time. Don't waste your time. You look me as I smoke. You see me finish. I smoke for your face. Try me. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. Ó ń gbóbọ̀. Ó ti pẹ́ tí ẹni tó bá ń follow Just Adetong, ẹni tó bá ń follow ẹ̀ rí pé ó ti ṣe díẹ̀ tó ti ń bá Jandor tó ti ń bá ń fà. Pé òun á wò bó ṣe fẹ́ wọ bó ṣe fẹ́ dé orí àpèrè yẹn bá ti di governor Lagos State. Ó lóun wò òun náà ló sọ yẹn nínú fọ́nrán yẹn tó ti tú sọ. Ó sọ ni ó dẹ̀ ti tú sọ. Ẹ̀yin ènìyàn wa, ohun tó wí òun náà lẹ gbọ́ yẹn o. Ẹ má ti lọ. Mo fẹ́ kí ẹ wá farabalẹ̀. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí ẹ gbọ́ ohun tó ń wí. Wọ́n jẹ́ ká mọ̀ wípé tí n bá dá orúkọ ẹni náà ẹ farabalẹ̀. Ẹ wò ẹni tó fẹ́ gbéyàwó wá bá kí n garùn. Ẹ farabalẹ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá wa ti bẹ̀ tán sọ. Ẹ wò wọ́n jẹ́ ká mọ̀ wípé Ádámù ni oníṣẹ̀ṣe àkọ́kọ́. Ádámù ni babaláwo, no, àwọn babaláwo yàtọ̀, oníṣègùn, torí babaláwo yàtọ̀ sí oníṣègùn. Òun ni oníṣègùn àkọ́kọ́. Tí ẹ bá dẹ̀ farabalẹ̀ náà lóòótọ́, tí a bá wo gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ọgbà Édẹ́nì nígbà tí Ọlọ́run ṣe gbogbo àwọn ẹ rí pé nígbà tí Ọlọ́run dá wọn síbẹ̀. Ẹ wo, torí tábàtì ẹni ká wo ìtàn, wọ́n gbé ìtàn wọ̀nyí wá bá wa ni, àwa fúnra wa ni à ronú, kì í ṣe pé kí ìwé ronú fún wa lóòótọ́. Ṣùgbọ́n ẹ mọ̀, pásítọ̀ làwọn, gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ. Bàbá yìí gbàgbọ́ nípa Kristẹni, ó dẹ̀ nígbàgbọ́ náà nípa nǹkan àwọn baba ńlá wa. Wọ́n nígbàgbọ́ nípa nǹkan àwọn baba ńlá wa. Bákan náà, wọ́n dẹ̀ nígbàgbọ́ nípa Kristẹni. Òun ló fà á pé wọ́n máa ń mú ọ̀rọ̀ nínú méjèèjì, wọ́n á fi wọ́n wéra wọn wò. Wọ́n á fi wọ́n wéra ara wọn wò. So, torí lóòótọ́ Bible jẹ́ ká mọ̀ pé àwọn tó kọ Bible, òyìnbó làwọn fi síbẹ̀ pé ó kọ́kọ́ dáyé. Ìdẹ́nṣẹ́ òyìnbó ló kọ́kọ́ dáyé, àwọn èèyàn dúdú ni. Wọ́n ní bàbá yìí jẹ́ ká mọ̀ pé Ádámù ló kọ́kọ́ fi ewé àtegbò fi ṣe ìwòsàn. Wọ́n ní Ádámù ló kọ́kọ́ fi ewé àtegbò ṣe ìwòsàn. Ṣé irọ́ ni, ṣé lóòótọ́ ni? Ẹ jẹ́ ká farabalẹ̀. Ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n wí pẹ̀lú gbogbo ohun tó ń lọ àárín ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ ló wà ní fọ́nrán. Ẹ má jẹ́ ká garùn jù. Ẹ jẹ́ ká lọ wò. Èmi ọmọ yín náà ni. Please don't forget to share the program. Thank you. Nínú ìrìn àjò, Adam ni oníṣẹ̀ṣe àkọ́kọ́. Ó ní kó já gbogbo ewé àti ewébẹ̀ àti everything kórúkọ sí. Ọjọ́ téèyàn bá bímọ tí ẹ̀jẹ̀ ń ya, eléyìí ló máa já. Ẹjọ́ tí orí bá ń fọyàn, ṣé o mọ̀ pé
téèyàn bá ní migraine tó bá pọ̀ gan rẹpẹtẹ tó ń fọ́yàn lórí torí yẹn le gan, wàá gbé bàsíà sórí, wàá bu omi sínú ẹ̀, wàá lọ já ewé ìyálóde funfun kì í ṣe pupa yẹn, wàá ga ju ẹnìyẹn lọ díẹ̀, wàá máa squeeze ẹ̀ sí wàá máa gbó ní orí erin tó gbé dání yẹn, wàá máa gbó akọ̀rẹ́ tẹ̀fọ́rí yẹn ó máa lọ. bàtà pé kò ní gbúrò ẹ̀ mọ́. ní lẹ́yìn yẹn wàá ṣe wàá gbé omi yẹn wàá lọ gbẹ́, wàá gbẹ́lẹ̀ o láti gbẹ́lẹ̀ wàá dà sínú ilẹ̀ tó tó o bá dà sínú ilẹ̀ ẹni tó bá rìn kọjá lórí ẹ̀wò ní 30 minutes ẹ̀ ọ máa gbé ẹ̀fọ́rí yẹn. So that's it. Then nísìnyí kí ni wọ́n pè ní kí àbáláyé nǹkan tá a báláyé à lè tán ẹ̀ kò ṣeé dànù. kò tiẹ̀ sí bá ṣe lè kó síbi tá a lè fi sí aláti tẹ̀lé ni. Kí ló máa yẹ̀rọ àwọn senator House of Assembly governor ṣé ẹ rántí pé ojú gbà wá tì lọ́jọ́ tó ń sin Buhari tajá tẹ ẹran governor Nàìjíríà lóní gate wọ́n láti ti airport yẹn. Ṣé Tinubu ni wàhálà wa? Tinubu kọ́ ọmọ àlébọ̀jọ̀ ọmọ ọkọ lọ ni bastard wà ń jọba, àwọn wèrè anákúdanidání, àwọn títí wọ́n ti bàjẹ́ látọ̀run, àwọn afayébọ̀rún jẹ́ la ní káàkiri, wọ́n ti fayé ba ọ̀run jẹ́. Wọ́n lé tó ń kọ́ fún àwọn Babangida, wọ́n lé tó ń kọ́ fún àwọn Àtíkù, wọ́n lé tó ń kọ́ fún Ṣàgàrí, wọ́n lé tó ń kọ́ fún Ọbásanjọ́. Yàrá mélòó ló sùn bẹ́ẹ̀ nínú owó taxpayers money? Ṣé o dẹ̀ rántí ká má tún ra wa sà? Nígbà tí Goodluck wà lórí oyè, tó bá sọ pé wà lórí oyè, wọ́n ń kó NNPC sínú Central Bank. Owó àwọn kan ló wà ló ní gbogbo ti wà nínú ike yìí. Ọ̀gá ògo ti dé ike ó ti lọ. Then nígbà tí ọba Ìbàdàn máa kú, the Lord revealed this to me in Kolabo Lane. Pé ọba ẹ̀yin Ìbàdàn tẹ́ wà ń bí o. Ọba Ìbàdàn máa kú o. Lẹ́tọ́ bàbá Ìbàdàn bá kú tán o tó ti gba bọ́dí ó ti wọlé, wọ́n ti bá gbé wọ́n ti chẹ́ẹ̀kì ẹ̀yìn. Lẹ́yìn lẹ́yìn tó ń chẹ́ẹ̀kì ẹ̀yìn tán wọ́n ti tún mú Buhari ti tẹ̀lé o. Lẹ́mí ò mọ bí wọ́n máa pẹ́ 4 hours or 5 hours o. Ọba Àbújá lẹ́ máa tẹ̀lé o, bọ̀ tó ń ṣe mí láàánú pé bí mo ṣe gbọ́ àwọn áńgẹ́lì yẹn sọ tó pé kí wọ́n fi Àwùjalẹ̀ lẹ́lẹ̀ kó kàn rí Ìjẹ̀bú state bó kàn lọ́jọ́ tó ń pronounce Ìjẹ̀bú state tí ó tọ́ lọ́wọ́ Tinubu yẹn pé tó bá rí tán ó lè dákẹ́ but rírò ní tèèyàn ṣíṣe ní tolúwa. So mẹ́bẹ̀ padà débi Olúwa lòun ẹ̀mí mímọ́ lòun gbọ́ ọ̀kan tí mo sọ Àwùjalẹ̀ ń lọ Àwùjalẹ̀ rẹ̀ ti lọ. So that is it. Then one aládọ́fihàn mí yẹn tí àwọn Ìjẹ̀bú don't gbọ́dọ̀ careful between now and 3 months yìí wọ́n gbọ́dọ̀ careful nítorí pé èṣù fẹ́ nǹkan tí èṣù tọ́jú sí wọn lọ́wọ́ ó fẹ́ bèrè ẹ̀. Ní 1950 758 nígbà tí ọba tó wà ń bẹ̀ kú tó ń fi eléyìí jẹ wọ́n ṣe ráìtì lé lórí. Bẹ́ẹ̀ nígbà tí Buhari nígbà tí ó yá the same Àwùjalẹ̀ ó kọjá ààyè ẹ̀ lára àwọn oníṣẹ̀ṣe wọ́n dápà sí lẹ́sẹ̀. Kò síbi tó wọ́n ti tọ́jú egbò yẹn tí tó fi kú yìí kò lọ. So ó yẹ kó fi yẹn kọ́gbọ́n. Nísìnyí nǹkan tó yẹ kí n padà wá nǹkan tí mo rí yẹn ò dáa. Third born Àwùjalẹ̀ àti first born Àwùjalẹ̀ máa kú. A dẹ̀ ti gbàdúrà tẹ́lẹ̀ olóró wọn gbọ́ because Dàpọ̀ Abíọ́dún ló kó yẹ̀yọ̀ yìí bá wọn. Kò sí nǹkan tó fa sójà ọlọ́pàá àbí sójà níbi tó ti sin olórí ìlú. Kì í ṣe pé à ń ṣe ojúde ọba àbí wọ́n fẹ́ jí nǹkan níbẹ̀. No, ó ká everybody lára everybody á wo bí ọba ẹ̀ ṣe lọ. So nǹkan tó ṣẹlẹ̀ ní. Then nígbà tí wọ́n ń sin ọba Ìbàdàn ṣé ọlọ́pàá ti lé wọn sẹ́yìn rí? Nígbà tí wọ́n ń sin ọba Benin ṣé ọlọ́pàá ti lé wọn sẹ́yìn rí? Ọba wọn ni bàbá wọn ni everybody has the right to be there. Ẹ̀ṣẹ̀ wá ń parọ́ ẹ̀ ń pariwo fáwọn ní àwọn tó fi Ṣàkì sọ́rùn ẹ máa lé wọn jáde, àwọn tó fi Ṣàkì sọ́rùn ẹ máa lé wọn jáde. Ẹ ń sọ èèyàn tó ń gbọ́ lóru èyí ni wọ́n fi ọ̀hún pé tí wọn ò bá lọ dá ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe padà bí wọ́n jẹ tó bá jẹ Àwùjalẹ̀ tuntun kò ní ṣe 3 years
ibẹ̀ lórí ipò. lórí ipò yẹn rárá, ṣe ló máa rọ kú, ó máa rọ. Then automatically àwọn oníṣẹ̀ṣe náà wọ́n fẹ́ ṣèkà sílùú. Kíní yẹn ti ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú rí ní ìlú Sanilúbà, níbi tí school yẹn wà ní Sanilúbà. Ẹnìkan wá láti ìlú òyìnbó fẹ́ ṣe pátí tó fẹ́ ṣe, wọ́n ní wọ́n máa fún àwọn tó mú òjò, wọ́n máa fún wọn lówó. Ó ní no, the weather is okay, nothing happen to this and that. Ó lé wọn dànù. Ìgbà tó yẹ pé àwọn tó bíbù yìí ti wà, wọn náà ti fi jẹun láti ilẹ̀, then ó lé wọn dànù. Nígbà tó máa fi bẹ̀rẹ̀, Sunny Adé gbogbo ti wà lórí kìíní àti pátí ti fẹ́ bẹ̀rẹ̀, atẹ́gùn bẹ̀rẹ̀ sí fẹ́. Then ká tó rí 30 minutes, canopy everything, atẹ́gùn ti gbé dànù, ojú ti bẹ̀rẹ̀, pátí ti fọ́. There was a fool. Àwọn tó ní kó lé àwọn oníṣẹ̀ṣe dànù lọ́jọ́ yẹn àti Dàpọ̀ Abíọ́dún tó lòun ṣe constitution. Ṣé Dàpọ̀ Abíọ́dún mọ àwọn tó gbé òun ní kékeré? Ṣé ó mọ iye àgbo tí ìyá ẹ̀ mú kóun tó dúró? Lẹ́jọ́ mọ irú àgbo tó ń fi wẹ̀. Ṣé ìwà ẹ̀ ló dáa jù láti ṣe gómìnà Ogun State? Now. Ẹbí ẹ̀ mélòó ló ní jet? Lẹ́jọ́ wo gbogbo àwọn ládàradà tó wà táwọn àdúsì má gbé kí àti gbogbo ẹ̀ ṣe pọ̀. Gbogbo ẹ̀ ló sì máa wà on folds. Àìmọye àwọn gómìnà nílùú láti máa sọ̀kùpa. Wọ́n máa sọ̀kùpa wọ́n gbẹ̀yìn ni. Ó ti máa bẹ̀rẹ̀ by next year January. House of Assembly, Federal House of Assembly member and Senate wọ́n ti pín contract tó ń gbogbo Nàìjíríà. Lẹ́yìn tó ń bá gba sálárì ńlá yẹn tán, ọwọ́ wọn làwọn mẹ̀kúnnù ti tún ra contract. Báyìí. Nísìn ó ti wọ̀ wọ́n láṣọ. Nígbà tí wọ́n fi gbogbo kíní hàn mí, I was disturbed. Níjẹ́ èèyàn lè burú tó yìí. Níbo ni Psalm 49 wà? Níbo ni 2 Samuel 14:14 wà? Oníkàánú ti pé àwa yóò ṣáàkú. Àwa yóò dàbí omi tó ń dà sórí iyẹ̀pẹ̀ tí a kò lè ṣàjọ. Ṣé àwọn sẹ́nẹ̀tọ̀ yóò lọ bí òkú rí ni? Ṣé àwọn House of Assembly member yìí, state governor wọ̀nyí, ṣé wọn lọ bí tó ń ti sìnkú rí ni? Àbẹ̀wò báwọn yìí kì í ṣe dírámà ni. Kéde ń fìyà jẹ àwọn èèyàn wọ̀nyí dẹ́dẹ́ ń pariwo Tinubu. Kò sí state tó jẹ gbèsè, kò sí state tó lọ yáwó ìdánsìn náà. Ẹ̀dẹ̀ ń ṣẹ́wó $1 lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń sìn. Wọ́n ní Yàyà Bello má rí ìyàwó kẹrin. Tó wọ Dàsíkí tó hàn kọ́ṣẹ́ sí ẹ̀bùbí tó dé. Tó wọ Dàsíkí wọn kọ́ṣẹ́ sí. Lọ́wọ́ orí fọ́tò ẹ̀. Ṣé ó ráyè àti dúpẹ́ fọlọ́run sìn? Wọ́n dáríjì Fáyọ̀ṣe pé kò jẹ́ owó mọ́. Who is that for? Ní báwo ni wọ́n ṣe ní judgment yìí? Who is Fáyọ̀ṣe nìbàdàn? Ẹ trace ẹ̀ náà. Ṣé bí Fáyọ̀ṣe iná ló ń gbẹ̀gbẹ̀ adìyẹ káàkiri? Òun àti Ọbásanjọ́ ní ẹgbẹ́ wọn mi sómi òtó. Ṣé wọ́n fẹ́ fi sí APC ló fà á ni? Àbí kó lè support wọn lẹ́kìtì state? Ìyẹn ò mean o lè free láyé ń bí but àti free lọ́run. Ìjọba Ọlọ́run òun ló matter. Gbogbo agbára ní kán máa lò ṣùgbọ́n àlè má gbára lọ sọ́run. Governances Nigeria lè àwọn tó ń kọ́ fún Nigeria, àwọn tó ṣèjọba Nigeria bẹ́ẹ̀ ni pé èṣù ló manufacture wọn tó dà wọ́n fún wa. Àwọn tó dẹ̀ ń dàlú yìí láàmú wọn pé 1,000. They are not up to 1,000. Ẹgbẹ̀rún kan. Wọn ò tó. So àwọn Ìjẹ̀bú láti padà wọ́n lọ fún àwọn tó wà ní right àwọn oníṣẹ̀ṣe. Wọ́n lọ fún ọ lẹ́tọ̀ọ́. Wọ́n lọ fún ọ lẹ́tọ̀ọ́ wọn kò síbi tó lè ṣe. Nítorí pé Àwùjalẹ̀ jẹ ní igbó, ó jẹ ní igbó, jẹ níta, ó jẹ níjù. Ṣé bá Àwùjalẹ̀ ló kó àwọn oníṣẹ̀ṣe mọ́ra tá a fi lé Babangida lọ? Tó ń dákàrà tó ń ṣe kínní. Ṣé Muslim náà ti ní kó ń dákàrà? Ṣé arílé náà ní Nàìjíríà tí ìṣẹ̀ṣe ò sí? Ṣé arílé náà ní Nàìjíríà tá a rí babaláwo rí? Ṣé arílé náà ní Abẹ́òkúta àti Ògùn state àti Oǹdó state tá a rá àwọn tó ń tewé ọmọ tó ní lẹ́kùlẹ́jà? Ṣé bó máa rá àwọn wòlíì ń bẹ̀? Ó máa rá àwọn pásítọ̀ ń bẹ̀? Ó máa rá àwọn Muslim ń bẹ̀? Then àwọn tó ń ṣe ritual jù ní ìlú yìí àwọn pásítọ̀ ni. Àwọn pásítọ̀ ni kí church wọn lè kún. Ní kí lè fẹ́ fún tí church bá kún tán kí lè fẹ́ fún wọn. Then because he said in John 15, ó ní èmi ní àjàrà, ẹ̀yin ní ẹ̀ka. Ẹ̀ka kẹ́ka tí ò bá so èso, a ò gé dànù. Eléyìí tó bá yẹ ti ń so èso. Gbogbo church yìí ń sìn church ti ń joro. Ṣé bí àwọn pásítọ̀ yìí ló lọ ń gbomi òkú ní Lut, tó ń lọ ń gbomi òkú ní Mútuárì? Ṣé ní wọ́n ti ní Ìjẹ̀bú in between Ìkẹ́nnẹ́ and Òdògbólú? Wọ́n lọ ṣe Mútuárì kan bẹ̀ about 4 years ago.
tó ń gbórí gbogbo àwọn tó wà ní mọ́ṣúárì lọ. Ajálẹ̀ wà ní Ìkẹ́nnẹ́, Ajálẹ̀ wà ní Ìbàdàn, Ajálẹ̀ wà nínú àwọn igbó ọ̀nà Ìjẹ̀bú ẹrù káàkiri. Ṣé báwọn èèyàn náà ló ṣe ritual yìí? Then kí iná náà fẹ́ yọ tó fi di wàhálà? Kí iná náà fẹ́ yọ ṣe mọ́ wọn fẹ́ ìkan nínú wọn lọ? Then wọ́n dẹ̀ ṣàlàyé náà tẹ́lẹ̀ pàápàá bí ó bá jẹ́ pé Ìjẹ̀bú sùn wọ́n kọrí síbi kan náà wọ́n sùn pẹ̀lọ́pọ̀lọ́. Wọ́n ní pé ọba ìlú, àwọn oníṣẹ̀ṣe ó jọba lé wọn lórí, àwọn oníṣọ́ọ̀ṣì ó jọba lé wọn lórí, àwọn mùsùlùmí náà ó jọba lé wọn lórí. Bẹ́ẹ̀ níbo làgé Àwùjalẹ̀ wà látọdún kẹjọ tó fi ń kírun. Bẹ́ẹ̀ níbo la ní ẹ wà tó fi ń kírun, níbo ni tẹ̀síbá ẹ wà? Nínú àwọn ọmọ ẹ̀ mélòó ló dáàṣì? Nínú àwọn ọmọ ẹ̀ mélòó ló lọ mọ́sálásí tí wọ́n mọ̀? Bẹ́ẹ̀ ni ìwọ náà yẹ fẹ́ gbà fún, ó ti gba yìí gbà tó wà láyé, ẹ̀ bá fi ilẹ̀. Báwọn eléégún wà kẹ́ fún wọn láyè, báwọn olóṣùgbó wà kún fún wọn láyè, báwọn alágẹmọ wà kún fún wọn láyè. Ọba ló kú. Ọba ni tó bá lórí owó. Ìsàdẹ̀pọ̀ kẹ́nìkan ṣẹ̀ máa lẹ́nìkan jáde kan máa pariwo. Wọ́n jọ mo bẹ ìlú wa ní kí n padà bẹ àwọn ẹ̀mí mọ́ ní kí n bẹ àwọn oníṣẹ̀ṣe pé kò fọwọ́ wọn. Ọmọdé ló ṣe wọ́n kí wọ́n fún wọn ṣe kí nìkan fọwọ́ wọn. Kọ́mọ́ dà nǹkan sáàrin ìlú. Torí tó bá ní kán lò díẹ̀ fún wọn. Torí ó ṣẹlẹ̀ l'Ondo State. Nígbà tá a níta ní Ondo State ò kí ń ṣe pátì tó rúlu ní 1983. Ṣàgárí ní dandan náà gbọ́dọ̀ gba Ondo State. Ẹ̀yin làwọn oníṣẹ̀ṣe kó lé àwọn ọmọ yẹn lọ́wọ́ tí wọ́n ń jù káàkiri rẹ̀ jólé. Ṣé kí wọ́n ṣẹ̀ tó máa ju ẹyin nínú Ìjẹ̀bú Òde ni? Ṣé kí wọ́n ṣẹ̀ máa ní káwọn èèyàn máa gbó bí ajá ni? Ṣé bẹ́ẹ̀ wọ́n ti Adélábù? Ṣé àwọn oníṣẹ̀ṣe kọ́ ní pàtó ẹnìkan gbẹ́nu sọ̀rọ̀ tó gbó títí ó fi kú? Kí Dàpọ̀ ṣọ́ra ẹ̀ lórí ọ̀rọ̀ Ogun State. O ti tẹ́kọ̀ tààmù tó jọ ẹ́ lójú ó ti gbà ń sọ ti fẹ́ tán ti Yorùbá. Ẹ jọ ẹ má balẹ̀ Yorùbá jẹ́. Yorùbá ò bẹ̀rẹ̀ pẹ̀lú Muslim, Yorùbá ò bẹ̀rẹ̀ pẹ̀lú Kristẹni, wọ́n gbé wá bá wa ní ọ̀sán gangan náà gbé dé. Ọ̀sán gangan ẹ jẹ́ kó máa bá ọ̀sán gangan lọ, wọ́n ti fi gbá wa jù. Àwọn